Jésù nígbà tí ọba ń gbàdúrà ó ní má ṣe bí àwọn àgàbàǹgebè ni wọ́n rò bá torí àtòrí gbọ́ tiwọn ó ní bọ́ sí kọ̀rọ̀ wọ́n ti kẹ́ntì ń bẹnu yàrá bí mo tó ń ṣe bí pé bàbá rẹ ní kọ̀kọ̀ yóò ṣe fún ẹni nígbà báyìí lẹ́nu kí ọmọ gbàdúrà bàbá àti ìbẹ̀lẹ̀ ọ̀gá kọ̀kọ̀ bẹ́ẹ̀ ti lẹ́nu ká ṣe lá ó ní ká gbà á jẹ́jẹ́ ká sọ fún tí mo bá lè sọ fún ọ máa gbọ́ tó kí wá ní ọ̀dà ní kò sọ tó ń bà mí lérò ẹ̀rù kò sí ní ọkàn mi jọ bá ń bẹ láyè nígbà tí mo nírú yín lẹ́ẹ̀ bá mi sọ fún pé mo fi ọmọ rẹ̀ yẹn lẹ̀ o ẹ̀yin wà pẹ̀lú mi ẹ̀ ń sọ fún ní every time every second mo dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ bàbá mi sọ̀rọ̀ kan ó ní ti bá rí wòlíì màá mọ̀ pé wòlíì kì í ṣe rọ anybody mo máa ń bá ṣe mo ní wòlíì tó pọ̀ tí wòlíì bá dọ́dọ̀ mi èmi mọ̀ nínú ọkàn mi òun mọ̀ nínú ọkàn rẹ̀ pé mo mọ̀ òun èmi mọ̀ nínú ọkàn mi pé mo mọ̀ bọ́lọ̀ ń ṣe dá mi nìyẹn so baba ẹ gúnlẹ̀ mi baba agbára ní kó lọ́dọ̀ yìí agbára ní kó lọ́dọ̀ yìí baba mi Tibetan kò rí mi rí prophet Tibetan yẹn kò rí mi rí o ẹ bá yẹn máa ń àbísí àwọn wòlíì rẹ ni Ọlọ́run tó ní mímọ̀ pé wòlíì ó burú ní wòlíì kò rí mi rí láyé ńjọ́ tí mo ti rí láyé kò rí mi rí bí sẹ́ mo ń dárúkọ mi yẹn kò rí mi rí alọ́mọ mi ní ọmọ kò rí mi rí o ọba tó ní mímọ̀ pé mi rí Tibetan rí kọ̀dẹ̀ rí mi rí bọ̀ wòlíì ni. bẹ́ẹ̀ ni ìgbà tí mo bẹ́ẹ̀ ní oyá mi ọlọ́rẹ̀ ayé ni mo ti ń gbogbo àwọn eléyìí mi lọ́rẹ̀ kankan mi nìkan mo wà bẹ́ẹ̀ ìyá mi ò bíbí mi nìkan ló bínú iye mi mo wà nú ẹ̀ ọba tó ní mi lọ́rẹ̀ mi ń gbà yẹn ọba tó ní mi tó dá mi ìyá mi kì í sọ̀rọ̀ mi táìmì yẹn torí mi mọ̀ ọba tó ní mi yẹn òun ni mo mọ̀ òun ló gbọ́ èdè mi tí mo ń sọ ìyá mi ò gbọ́ ìgbà tí mo tún wà nù ayé tí mo wà ní kékeré ọmọ oṣù kan méjì mẹ́ta ìyá mi ò gbédè mi ọba tó ní mi ló gbọ́ òun ló parí ètò mi òun lọ́mọjọ́ tí wọ́n bí mi ìyá tó bí mi tó bá sọ fún pé ọmọ tó bí bí ó ṣe rí rè yóò di yẹn kò yé òyí ẹnì kankan wòlíì kankan ò rí náà sí ìyá mi rí pé ọmọ tó bí yẹn bí ó ṣe rí rè bàbá Adéọlá ọ̀nẹ̀wà mímọ́ òun nìkan ló sọ pé á bí ọmọ kan nílùú Ìgbòho yìí tí gbogbo ayé sọ fún mi àtọ́ba àti bàbá àti ìyá mi sọ fún mi rí pé á bí ọmọ kan nínú ìlú Ìgbòho yìí bọ̀ wọn ọmọ náà agbolé tí wọ́n ti bí òun lè wà láyé òun lè mọ̀ sí láyé bọ̀ wọn ò bí ọmọ yẹn òun ló gbé orúkọ Ìgbòho káàkiri gbogbo ayé tí gbogbo ayé ọgbọ Sunday Ìgbòho kọ́ lórúkọ mi ìlú mi ní jẹ́ Ìgbòho Sunday bọ̀ Ìgbòho ọlọ́mọ yẹn máa gbé orúkọ Ìgbòho wọ́n tó kọ́lẹ̀ olóòmọ agbórúkọ Ìgbòho lọ gbogbo àgbáyé tó mọ̀ pé Ìgbòho ìgbà tí mo wà ní kékeré tí mo ń gun ọ̀kadà mo wá dé ṣọ́ọ̀ṣì bàbá yẹn so wọ́n rẹ́ ṣọ́ọ̀ṣì yẹn mo wá rí àwòrán bàbá yẹn lára ṣọ́ọ̀ṣì kí n ṣe pé wọ́n fọ́tò rẹ̀ o ẹ mọ̀ kó dúró báyìí wọ́n á ń wo dada bàbá yẹn báyìí tó lọlẹ̀ ó dúró báyìí ó ń tẹnu wúyẹ́wúyẹ́ mo wá pariwo mo pààkì ọ̀kadà ẹ lọ wẹ́ni ọ̀rọ̀ tí mo lọ béèrè ń gbò mo wá ní ẹ wá wo bàbá Adéọlá lára ògiri èrò lọ bí omi ni àwọn tígbà tí mo sọ àwọn tó débẹ̀ kọ̀ọ̀kan tó yí pé àwọn rí tuntun bọ̀ létà àwọn òun mọ́ lèmi rí Ọlọ́run dẹ̀ mọ̀ pé mo rí ìgbà yẹn mo kéré so mo wá sọ bàbá mi ní oyin Adéọlá ló burú gan olórí nítorí bàbá wa ni làbí ní bẹ lójú ẹ ó lọ àwọn agboolé wa ń bí mi ó ní ṣùgbọ́n sọ̀rọ̀ kan dọ̀kan pé wọ́n bí ọmọ kan bàbá mi ò mọ̀ pé kọ́ ọmọ díẹ̀ rí o pé mi lè gbó kọ̀ gbó lọ́dún kankan ó ló burú gan ó ní sọ orí mi tó máa ń ṣe ó lè wà ń gbà mí ọláwọn yóò sọ pé àwọn rí nìkan àwọn rí mo ní mo rí bàbá mi mo ní bọ̀ mi ìdá bàbá yẹn mọ̀ ó ló kéré ńgbà tó kù ẹ̀wọ̀ lọ́hùn wòlíì ń bẹnu ayé wòlíì bí ẹni chọ́ọ̀chì ẹ̀ tí ò ní da wòlíì dẹ̀ ni kì í ṣe pé àwọn wòlíì àwọn chọ́ọ̀chì ẹ̀ lérò tó lọ bí omi Jésù ní kẹsàn-án gbà tó ń pè mí ní Olúwa ní àgbàlá bí kò sí ẹ tó ṣe fẹ́ bàbá mi tí ń bẹ lé ọ̀run Jésù ló sọ bẹ́ẹ̀ o olómi ó dìnnà wọn níwájú ẹ kú ọlọ́dọ̀ bẹ́ẹ̀ yẹn ní sẹ́sẹ̀ yìí èké nìyẹn ẹ fi orúkọ ó ní yẹn máa sọ́ra kí ẹ sì máa gbàdúrà o orí àwọn wòlíì èké tó mọ̀ fi orúkọ mi tẹ̀ ń jẹ oríṣiríṣi mi máa dìnnà wọn níwájú bàbá mi ẹ kú ọlọ́dọ̀ mi yẹn ní sẹ́sẹ̀ yìí èké nìyẹn èrò máa kún bẹ́ẹ̀ gbé omi Olúwa àwọn wòlíì mi ìyá kan bẹ ní Mọdákẹ́kẹ́ ìyá àgbẹ̀bí ni wọ́n ń pè yá yẹn tẹ́bádé sọ́ọ̀sì yá yẹn ẹ̀ lè ju mẹ́fà lọ wòlíì nìyá yẹn kí mọ̀ bóyá ń bẹ láyé mo fọlọ́ tó ní mi búra èmi ń gbà yẹn gbọ́ o ń gbà yẹn gbọ́ ọ̀yá yẹn wòlíì ni òun ló máa ń gbẹ̀bí ìyàwó mi ó wá sọ fún mi níjọ́ kan ó ní sánmẹ́látù ni wọ́n ń pè mí tó ń jàngbà lé mi ó ní ìwọ ọmọ ọkùnrin ń jàngbà ó ní Tóyọ̀sí kọlọ ẹ̀kọ́ fẹ́ Tóyọ̀sí ọmọ Jésù ní ó jẹ́ntù ìwọ náà Sunday ọmọ Jésù ní ọmọ ń ṣèjàngbà ó ní ìjẹ̀kùn kan máa sùn wàhálà kan máa ṣẹlẹ̀ àti jagun tán ó ní wàhálà kan máa ṣẹlẹ̀ Mọdákẹ́kẹ́ yìí o
onímọ̀ dá sí o onítọ̀ bá dà sọ ọlọ́mọ ilé ẹ̀kọ́ mi oníṣògbọ́n tó bá tó lọ wà tó wá tẹ̀dó ń bẹ̀ á tó wá dàbí ẹni pé mo gbé ìyá yìí tó bẹ̀rẹ̀ wọn àwọn àdúmọ̀ sí mo ní wọ̀nyá yìí ọ̀yàwó mi mo wá wò sọ́ọ̀sì tó lóyún tó fẹ́ bímọ kí ni wọn àwọn àdúmọ̀ tó ń sè mo tọ́ gbinú kọ́mẹ́ tẹ́lẹ̀ mi ìgbà tó rọ̀ ń ṣẹlẹ̀ tíyà ń ṣẹlẹ̀ ní mọ̀dá ikẹ́ ìjọ ọlọ́kadà tó dé sùn ó tún wá pa ní mo sọ fún ẹ pé kọ́ mọ́dà sí ìjà òkú gbọ́ mo dẹ̀ dá sí ó ní bọ̀dù àkúrò mi bínú lọ́ máa bá kúrò mi ní sọmọ tó bá ń lọ àdúrà jésù wà pẹ̀lú rẹ̀ ìyá ilé yìí tani lè ní kó mọ̀lẹ́kẹ́ mo rún náà kan mi bọ̀gbà tó yà mo kúrò ó tún wá dé Ìbàdàn ó tún wá mi wá mo ń gbé lé ọ̀rẹ́ mi kan mo má ní ìdúró tó wá mi wá wọn á tún kú nínú ìsìnkú olóńtì tọ́lọ̀ mú ẹ lọ kó tó ti gbé bẹ̀ gan ó ní farabalẹ̀ ó ní mo sọ fún ẹ tó kọ́ mọ́ dà sí tó bá dẹ̀ ti dà sí àkúrò nítorí pé ó kúrò ẹ̀rù yá yẹn pààlù gbígbà ẹ̀ mọ́ gbà tó lù ọba tó lágbára ni ìyá yẹn èrò tí mo ń bẹ́ sọ́ọ̀sì ẹ̀ kábà wọ́n lè mọ jù kò pé 20 ni mo lídẹ̀ níyà yẹn bọ́ọ̀lù ọlọ́run ti rí nìyẹn àwọn tá a lè máa fojú kọ́mọ náà ìpè eléyìí kẹ́ ọlọ́run bẹ lọ́dọ̀ wọn èèyàn ìdílé bẹ́ẹ̀ sọ́ọ̀sì ń bẹ̀rẹ̀ nísì mo lídẹ̀ ní bàbá tọ́lẹ̀ wà òkè tó lóòótọ́ ẹnìkan bẹ tí mo máa ń sọ àwọn òbí gbèlè bàbá Guru Maharaj yẹn kò fi parọ́ ìmọ̀ kó ló sà ọlọ́run tó ní ó ní mi pé mi gba èyí fílò lọ́wọ́ ẹ̀ èmi àdìsọ́mọ aládé fún mi kò sí babaláwo tẹnu rẹ̀ gbẹ mi ì sẹ́gbẹ́ àwọn kankan rí mi ì sé rí mi ì dẹ̀lẹ̀ sétí mi jáde láyé mi ì sáwó rí mi ì sẹ́gbẹ́ OPC rí mi ì sẹ́gbẹ́ kankan rí. àmúwa níbẹ̀. mi ì lọ ní babaláwo mi ì mú ẹ̀ ń túrú kọ́sẹ́ tó lé lóòótọ́ fún mi rí kọ́ bọ́tà kọ́sọ́ pọ́pọ́ wà rọ́mọ mi o bọ́lọ̀ sì dá mi nìyẹn mi ì lọ́dọ̀ pásọ̀ kankan tí bá sọ bá wá sí chọ́ọ̀chì yìí màá tún tó bá ti ń kó bẹ́ẹ̀ ni bọ̀ pé màá padà wá bá yín lẹ́yìn ìgbẹ́ bá mi ṣe èmi ọba tó ní mi dá mi yàtọ̀ mi lọ ẹ ti understand so bàbá yẹn kò parọ́ Guru Maharaj yẹ wà láì di parọ́ ọba ọlọ́run ó lè mọ pàbọ̀ èmi mo máa ń tẹ̀sí bàbá mi mú ìdí nàjà níbi ló kọ́ lọ́ fọ̀rùn kẹ́ bàbá ìṣògùn fún yẹ kí sí ẹ̀ tún kì í ṣe kankan fún yẹ bàbá ìṣògùn mo dẹ bàbá gan níjọ́ kan mo ní bàbá mi Àjàní mo àwọn kìnìyàn nípa lè mọ fi fi àmúsára bàbá ní Sunday ọ gbádùn kẹkẹ ó ní irọ́ ni ó ní tíra tí wọ́n dì fún pépà ó ní o lè ṣe kankan ọlọ́ba tó ní ọ́ nìkan ọmọ sọ fún ní gbogbo ìgbà tó bá ń rìn lọ lórí ìrìn pọ̀ ń jẹun sọ fún fúnra rẹ̀ ó ní yóò gbọ́ ó ní tẹ́wọ́ fún ìgbàdo àfọ̀ ó lè ṣàdúrà ó ní yẹn nǹkan ọmọ sí tẹ́yìn bá wà bẹ̀ ní ẹ̀ ṣàdúrà fún mo gbà kankan lọ lọ́wọ́ ẹ̀ kankan ó ní màtúrú yẹn ò lè ṣe nǹkankan ó ní irọ́ ni wọ́n ń pa yẹ̀pẹ̀ tí ń tẹ̀ ó ní irọ́ ni ń pa kò rí nǹkankan nu yẹ̀pẹ̀ yẹn kò ní ṣe nǹkankan fún wọn ìwọ ọmọ gbàdúrà tó bá rí wòlíì ní bàbá yìí gbàdúrà fún mi àdúrà yẹn sì mọ gbà wòlíì ní bàbá mo ti níjọ́ tí mo rọ́ wọn yìí mo ní bàbá wòlíì yìí dà ó ní mo ní sọmọ bàbá wòlíì ní ìrírí bọ̀ èmi máa ń kọjá àwọn ọmọ tó dẹ̀ wà lọ́dọ̀ mi sọ pé wòlíì wà bẹ́ẹ̀ èmi fúnra mi sọ fún ọmọ ní bàbá yẹn wòlíì yìí n kúkú rí bọ̀ tẹ́mi bá kọjá èmi máa mọ̀ ní wòlíì ní bàbá eléyìí náà ẹ dẹ̀ pẹ́ fún wa wọ́n ń bọ̀ wá pọ́n ilé ní ọ̀ǹdì náà wọ́n bọ̀ ní chọ́ọ̀chì yẹ́sà mo fẹ́ kẹ́ tí ìdí nǹkan tó mẹ́ta mo fẹ́ kẹ́ tí ìdí náà ẹ̀ kí n gbé ìdí sí aláàrí kábíyèsí rẹ̀ ọlọ́run yẹ́sà ìṣe kábíyèsí.